àrọ́bá bàbá ìtàn. Ìtàn tòní lórí àrọ́bá. Today's story on àrọ́bá. Àrọ́bá, àrọ́bá, àrọ́bá ni bàbá tán. Àrọ́bá ni bàbá tán. Bọ́mọdé ò bá tàn, ó yẹ kó bá àrọ́bá. Àrọ́bá ni bàbá tán. Kíde. Ọ̀rọ̀ pọ̀ máa ní. Ọ̀rọ̀ pọ̀ níwèé kọ́bọ̀. Bẹ́ẹ̀ ni mà. Ó kò pè mí pé òun bọ̀, Kíde kó pè. Èmi náà mọ̀ pé mo wá Tí ò bá dé. ti pè mí. Èmi àti yàrá wọn là ń lọ bí kan lẹ́sẹ̀ yìí. Kí n kò bá tètè débẹ̀, iṣò máa máa wíjọ́ bí aláfiṣe ń bó mọ yàrá mọ́ rẹ mi yẹn. Wí mi kí ìṣẹ̀lẹ̀. Màmá sọ máa ní. A máa sọ̀rọ̀. A máa wọlé. Bẹ́ẹ̀ ni màá ní. Ìgbìmọ̀ ìṣò máa máa wíjọ́ bí aláfiṣe lẹ́sẹ̀ yìí. As long as I have my look and my talent is intact, I'd let you push him. Èmi tó ń pé àwọn obìnrin wá ṣe sí mi lọ́sàn-án, ṣe sí mi lọ́sì, wá tún fún mi lọ́wọ́ tí mi ò lè ní ṣe ọlọ́wọ́ àwọn ọmọ gbé ìwà ìmọ̀ mi lára. You know, I've decided that mọ́tò mi, just use it for car. For a living. Ọdẹ tó ń wa káàkiri nítorí afẹ́ jẹ. Àrọ́bá. Àrọ́bá. Ẹni yẹn. Ẹ káàbọ̀. Now, look, you know, Lagos, it's not easy. Traffic. Huh? I understand. You know, I don't like Georgia phone. The line is there. She's fine. We've all eating. We're all fine anyway. She's fine. She's in the sitting room. Oh, okay. I'll see her tomorrow. Well, you're here now. Okay. Mobile, Yeah, I'm sure.
John Maya. Maya, I love you. Sugar, don't baby me. What's this? You still crying now? Shut it, Auntie Kobe Rabi. Sugar, Mutika. Go sick on the best someone. Baby, you know what you're thinking. I won't stop. Get out, I hate you. Get out. Bàbá ìtàn. Àrọ́bá. Hello. Ṣé ìwà bá mi lóòótọ́? Hotel o. Hotel tó gbé mi wá lánàá náà. Hello, auntie. Kí ló ń sọ? Mo fẹ́ kó wá gbé mi jáde ni. Mo fẹ́ lọ rí ọ̀rẹ́ mi. Ó dẹ̀ wà very important. Mi ò lè make it, ma. Because I have to do some more. Maori máa fún ẹ ní 100,000. Okay. I'll make it. I'll try. You're going to pick my call now. Olúṣògo. Ṣògo. Yes, Ó fẹ́ máa tán mọ́lẹ̀ sínú ilé. Ló ń bá tí obìnrin lóòótọ́. baby. It's not what you think. Please believe me. This woman was drunk. We'd like to help her. Ó ló ṣe wálé
lálẹ́ àná pẹ̀lú lipstick lára àbí sọ fún mi. Ṣebí? Ètí mo ní àwọn tó ti wọ́n ti yọ ó ṣàmọ̀ tí máa ń gbé yín nù ní àwọn. Nígbà tí mo ń ṣe náà ọdún olórí owó ni o. Ti gbà ó ṣe gan ó ti gbà. Tó ti ń lọ. Mo ti lóyún. Ṣùgbọ́n ìròyìn ayọ̀ tí ò ṣe jó sí lélẹ̀. Oh, babe. Please don't talk like this. Ìròyìn ayọ̀ tó ṣe jó sí rè. Bíbí tí mo lọ ẹ̀ orí owó ni now. If I go and come back, we celebrate. Please believe me. Daddy, ẹjọ́. Ẹ fún alákòókò díẹ̀ sí. A máa sanwó yín. Ẹjọ́. Sórí ọkùn Tádé tó pè ní ẹ gangan. O ní problem tó ní nínú ìgbésí ayé mi o. Tó bá ti mọ̀. Mi ò ń ṣe láńlọ́ọ̀dù má bì. O ti gbọ́ nínú ìwé ìtàn. O ti darapọ̀ máa yẹn tó ń pè mí lájogún Ifá. Nọ́ọ̀mà jogún Ifá ni mí. Bàbá mi ló dẹ̀ nílé, òun dẹ̀ ti kú nìyẹn. Ó dẹ̀ filé sílẹ̀ fún àwọn àdẹ̀ ti jogún ẹ̀. Kò dẹ̀ sí tó wá kan yàrá ya anybody. And then mi ò ní ọ̀kan láti bá ẹ sọ. Tí ọkọ ẹ bá ti dé, kó tẹ̀ mọ́ létí dáadáa wípé láńlọ́ọ̀dù wa tí ẹ máa pè mí ní láńlọ́ọ̀dù rárá. Pè mí ní Tádé. Pè mí ní Tádé tó pè mí gangan. Tó kó bá ẹ lóríwájú mi gangan kó pè mí ní Tádé yẹn. Ṣé ó ti yẹ? Nǹkan tí máa jẹ́ kó yẹ nìyẹn. Ìwọ àtọ́kọ ẹ tẹ́jọ́ ṣerú wèrè sórí. Tẹ́jọ́ ń kórun orí burúkú káàkiri. Tẹ̀rù bóyá ń ṣoge. Ọkọ ẹ ti lówó rí. Ìyẹn ò pè mí. Ṣé òráwọ̀ yà lára mi? Èmi gan wà òkè. Ṣé ó ti yẹ? Ṣé àwọn ẹrù wèrè tẹ́ni lélẹ̀ tó ń jọ yín lójú? Gbogbo ènìyàn àbí àwọn ẹrù wèrè tẹ́ni. Mo fún ẹ ní ìṣẹ́jú kan kẹ́ kó jáde kúrò nínú ilé mi. Tẹ́ bá kó jáde kúrò nínú ilé mi, gbàdúgbàdú ó máa gbowó àgbàdo lọ́wọ́ yín. And then àwọn ẹrú kú màá dídì kó wọn wá, wọ́n máa nu ọkọ ẹ bí wèrè. Jẹ́ kí n lọ bá àwọn wèrè tó kù lẹ́yìn kùlé kí n mọ bóyá màá ló gbà lọ. Ọ̀tádé. Look, it's a problem. Má bọ̀. No. Stop Má now. bọ̀ now. Look, it's a problem. Ẹ dúró now. Auntie, ẹ dúró. Hello, baby. Hello? Hello, baby. Don't baby me, please. I just want to pass an information across. Go, landlord. Jomoru landlord tani o. Ajogun Ifá ni. Ó ti wá. In fact, ó tẹ̀ ti threaten mi gan. Mo ti kó wọn bẹ̀rù tí mo lè kó. Bí a tó bá dé wá kó yòókù ní ká kúrò nílé ilé ní sí ọ̀la. Bó bá ṣe máa ṣe rẹ̀ ó ní kó tètè mọ̀ bí mo ṣe wà yìí mo ti mú Tọ́lá ni mo ti lọ mo ti bá ti tèmi lọ ó dẹ̀ mọ̀ kó tó so wá pọ̀ kó tó ṣẹ́jú pé mo ti gbọ́ gbogbo ẹ̀yọ dànù ṣó ti gbọ́ nǹkan tèmi máa sọ fún ẹ ni mo ti sọ fún ẹ yẹn o because mo rú ọkùnrin ti tọ̀dọ̀ ẹ tó jẹ́ ọkọ mi
bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn o. Èwo ó ti sú mi bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn. ọkọ mi ṣé wàá rí pé òun ń wí ẹ ọ̀rọ̀ gidi wa obìnrin máa ń tún lé ọkọ rẹ̀ ṣe náà obìnrin máa ń tún lé ọkọ rẹ̀ ṣe iṣẹ́ o máa ní sùúrù obìnrin fi ń gbélé ọkọ kó obìnrin kò bá ní sùúrù ẹ lè gbélé ọkọ gbogbo nǹkan nílé ayé ìsùúrù wa mo máa ń wí ẹrẹ yẹn kó má ní sùúrù pàpẹ́ yẹn bó ṣe ń sọ̀rọ̀ rẹ̀ bó ṣe ń ṣe èèyàn máa ń fi sùúrù sí kí n kò bá ṣe sùúrù n kò ní sí nílé bàbá rẹ̀ dè ní. Mami ó jẹ́ yìí ni o Ọlọ́run mami ó jẹ́ yìí ni iṣẹ́ kó o jẹ́ra àánú kó o ní sùúrù kó o la ní sùúrù kó o gbójú kúrò ní gbogbo ìwà yòówù kó o lè kó o tọ́jú ọmọ rẹ kí n kò bá jẹ́ra àánú n kò ní dúró nílé bàbá rẹ n kò ní faradà n kò ní tọ́ yín débi ẹdẹ yìí títí débi pé o tún la lọ́kọ iṣẹ́ yẹn máa ní sùúrù obìnrin máa ń gbà sùúrù wa ẹ ṣàyè iṣẹ́ o máa padà lọ ilé ọkọ rẹ ilé ọkọ ẹni lóbìnrin máa ń gbé o ilé ọmọ rẹ wà kó o padà lọ kó o látúnlé ọmọ rẹ ṣe iṣẹ́ kó o múra kó o gbà lé ọkọ rẹ lọ látúnlé ọkọ rẹ ṣe túnlé ibùjókòó ọmọ rẹ wà látúnbẹ̀ ṣe. Àrọ́bá. Àrọ́bá. Kí ló ṣe pẹ̀lú ìyàwó tí kò lè sọ̀rọ̀? Ó ṣe kọ́kọ́ ọ̀yà sọ̀rọ̀. Mi nínú ẹ̀ tó bá ti sọ̀rọ̀ ìṣá sọ̀rọ̀ kò ní ìdíkà kí a máa jẹ báyìí oní fine boy yẹn o tún pupa má lè kí pupa ẹ̀ kó di dúdú. Kí ló ṣe? Kí ló ṣe pẹ̀lú ìyàwó tí? Mi ò ṣe kọ́kọ́. Ó ṣe ìrọ̀pọ̀ ẹ̀gbọ́n ń kú mi lọ́wọ́. Yọ̀rùpọ̀ ẹ̀ kúrò náà. Yọ̀rùpọ̀ ẹ̀ kúrò. Àbí báwo ni mo ṣe fẹ́ ṣe? Kí ló ṣe pẹ̀lú ìyàwó tí? Gbogbo agbára láti fi máa ná ìwọ useless thing o ti useless already tiẹ̀ ti báyìí èmi fúnra mi báyìí máa fi ọwọ́ ara mi báyìí you see. báwọn aṣẹ́wó yẹn bá ti kúra wọn police station lánàá nìyẹn. ọ̀rọ̀ táwọn èèyàn ṣe tuntun nígbà tí rẹ́gúlá kejì àjíjọ́ àtọ́rọ̀ bọ̀bọ̀ tí bí yẹn ó máa náà lù pa. onírúgbọ̀n yẹn very stupid lazy gigolo. torí tó wá yà lẹ́nu jù rẹ̀ ó lójú méjì ó lápá méjì ó lẹ́sẹ̀ méjì ṣùgbọ́n ó ṣiṣẹ́ àbí kọ́ máa tẹ̀lé ìyàwó níyàwó ṣáá. àti ẹ̀wà níyàwó ìyẹn dà àwọn ẹgbẹ́ ìyá wọn àwọn tó tó bí wọn lọ́wọ́. ó máa jẹ́ ìyàwó chief rẹ̀ gọ́ọ̀nà pẹ́pẹ́ kò ní kó sùn náà méjì 5 and 6. owó yìí bí gbogbo ẹ̀ ṣe fine tó pupa in fact disappointment in ṣe fún àwọn àdàpọ̀ alẹ́ ọ̀dúndú ní ìsìn ẹ̀dá ìwọlé ní àwọn èèyàn dúró máa ṣe kí ọ̀gá wọn gba ẹ̀yìn bí ẹ̀yìn báyìí ó disappoint mi kan. o ti gbọ́ pé ọ̀gá láwọn àwọn máa rán ẹ̀wọ̀n náà máa wá mọ̀ wọ́n máa mú aláwọn máa rán ẹ̀wọ̀n mú lọ in fact ẹ̀ ti tán nìyẹn. kéèsì ẹ̀ die and die. tààdà láì sí àdìrí àbí kàǹbálà ìwọ́n ló jẹ́ tààdà. Die and die ìyẹn ni pé ohun kan tó ń jẹ́ die and die. The case na die and die. kí ló jẹ́ bẹ́ẹ̀. Death by hanging. Tí ẹ ti tán nìyẹn in fact olómọ kó tiẹ̀ máa lọ. die and die. Àrọ́bá o bàbá ìtàn. Àrọ́bá. ó mú sábàlù. ó máa wá jẹ́ pé tààdà yìí gangan ló fẹ́ lọ ṣe fún bọ̀bọ̀ yìí o.
láì sí ẹjọ́ kankan máa ṣe o tó bá yẹ wọ́n pa ọ̀dà àwọn alágbára lẹ̀ yìí gangan ló ń ba ayé jẹ́ tí olówó tí kò tí ẹni yẹn. Now, I get to beg and I need your help, doctor. Madam, you are crying. Why are you crying? I'm sorry. I can't do it. Mr. Shibu. Doctor. It's a long story. See, when you're ready, do you like America? I'm not done for this. Kí ló ṣẹlẹ̀? Can you explain to me? Doctor. What is the best thing to do? What more you are so lonely? What do you do for antenatal? It's getting too late already. So, Ibabu my baby. It's left to you. One day call. One day. One day 10 a.m. Oh my God. Oh my God. Okay, let's go. Doctor, we have to go now. That's not totally shit. Thank you. Ìtàn tó ń bọ̀ lórí àrọ́bá. Next story on àrọ́bá. Dákun ṣé kìí ṣe ògùn tó lú ọmọ ògùn mọ́lá. Olórí burúkú rẹ̀ ni ògùn tó lú ọmọ. Àrọ́bá 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 ni bàbá tán àrọ́bá ni bàbá tán bọ́mọdé ó bá tán ó yẹ kó bá àrọ́bá àrọ́bá ni bàbá tán àrọ́bá 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 ni bàbá tán àrọ́bá ni bàbá tán bọ́mọdé ó bá tán ó yẹ kó bá àrọ́bá àrọ́bá ni bàbá tán rọ́bà rọ́bà bàbá ìtàn 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 rọ́bà rọ́bà bàbá ìtàn. ṣẹ̀mí bí ẹ́ lógún ọ̀rẹ́ bọ́mọdé bá gúnyán alẹ́ àgbà fìtàn balẹ̀ o torí ẹnu àgbà ṣàlóbì tí ń gbó ohun tọmọdé gungi nàgàwò ìjókòó làgbà tí máa rí o àrọ́bá nìtàn o ìtàn làrọ́bá tó bá ti yegun ó ti yọ ọ̀rẹ́ nìyẹn àrọ́bá ni bàbá tán rọ́bà rọ́bà bàbá ìtàn 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 rọ́bà rọ́bà bàbá ìtàn. àrọ́bá ni ìtàn bàbá ìtàn ni àrọ́bá ni ìtàn bàbá ìtàn ni tá a bá fẹ́ kọ́gbọ́n
ìtàn tó lóye tá a bá fẹ́ máa ṣá iṣẹ́ Yorùbá.